الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل من قبل وأن أكثركم فاسقون. قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل. وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون. وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون. لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون. الحمد لله وبه نستعين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله وصحبته أجمعين. وجل سبحانه وتنبع الصرا إن سورة المائدة lẹ́ni tí ó tún ṣàlàyé lára àwọn aburú tí àwọn Yahudi tó ń bẹ lórí ẹ̀. Ẹ má gbàgbé káwọn Yahudi nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba tí wọ́n burú jù inú wọn náà wà. Gbogbo wàhálà ayé tó ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí orí wọn ló dálé. Olúwa wa ní ya ahlal kitabi ìwọ Muhammad máa bi wọ́n pé ẹ̀yin ahlul kitabi níbi al-Yahud wal-murad wan-Nasara taba àwọn tí Olúwa wa gbà lérò gangan àwọn Yahudi ni àwọn Nasara wọ́n kàn tẹ̀lé wọn ni torí pé àyà yìí gangan àbíká sọ pé súra yìí gangan àwọn Yahudi lolúwa wa jalla subhana ló fi ń báwí jùlọ. Ó ní kún ya ahlal kitabi Olúwa sọ pé ẹ̀yin ahlul kitabi hal tankimuna minna illa an amanna billah. Ṣé problem tẹ ní pẹ̀lú wa ìdí tẹ́ ẹ̀ fi gbá tiwa onípa sọ pé àgbà Allahu gbọ́. Ètò wo àwọn Yahudi àtàwọn Nasara onípa jẹ́ pé àwa mùsùlùmí àgbà Ọlọ́run ọba gbọ́ àgbà Allahu gbọ́. Ìdí nìyẹn tó fi ń sáré lẹ́nu jẹ́ mẹ́ta ẹ fẹ́ máa sọ pé Allahu yẹn
pé kìí sọ Ọlọ́run táwọn ń sìn. Bẹ́ẹ̀ ni Allahu táwa mùsùlùmí ń sìn kìí ṣe Ọlọ́run ọba táwọn ń sìn, pàápàá jùlọ àwọn Nasara, torí pé Ọlọ́run ọba mẹ́ta lọ́kan làwọn ń sìn. Allahu táwa sì ń sìn al-ahadu sọ́mọ́dù ní al-ahadu as-sọ́mọ́dù, ọba ọ̀kan ṣoṣo, al-sọ́mọ́dù. Àwọn aláìmọ̀kan wọ́n tún sọ̀rọ̀ nípa as-sọ́mọ́dù. Wọ́n ní as-sọ́mọ́dù yẹn as-sọ́mọ́dù yẹn pé àwọn mùsùlùmí ó gẹ́ẹ̀tì túmọ̀ as-sọ́mọ́dù pé bí Allah ṣe pè rẹ̀ ní as-sọ́mọ́dù yẹn pé kò yé wọn. Abba subhanallah. As-sọ́mọ́dù alladhi yaftakiru ilayhi an-nasu wala yaftakiru ila an-nasi. Allahu as-sọ́mọ́dù ọ̀nà ilẹ̀ tí àwọn èèyàn mọ̀ ní bùkátà sí, ṣùgbọ́n òun lè kò ní bùkátà sẹ́ni kankan. Nínú Tafseer Ibn Abbas radiyallahu ta'ala anhu, ó ní as-samadu alladhi la jawfa lahu, pé Ọlọ́run ọba as-samadu, ọba tí ò ní agbẹ̀ndù. Bí àyè ló fún wọn problem, Ọlọ́run ọba ò ní agbẹ̀ndù, kò ní náà ní jalla subhana. Olúwa ní qul ya ahlal kitabi hal tankimuna minna illa an amanna billah. Ṣé problem tẹ́ ní pẹ̀lú wa ó ní pé àwa sọ pé àgbà Allahu gbọ́ lọ́kan ṣoṣo, ìpè kò lórogún, kò lẹ́gbẹ̀ẹ́ra. Ẹ̀rá wọn ọ̀sẹ́bọ́lẹ̀ Yorùbá ó wu àwọn náà kan sọ pé Allahu yẹn kìí ṣe Ọlọ́run ọba tó dá gbogbo sánmà tilẹ̀, pé òòṣà kan nílẹ̀ Lárúbáwá ni. Tó bá jẹ́ pé òòṣà kan nílẹ̀ Lárúbáwá rẹ̀ á jẹ́ pé àtàwọn àjọdì nǹkan kan náà báwọn, torí pé òòṣà làwọn náà ń sìn nílẹ̀ Yorùbá. Orí wọn dàrú, orí wọn yí. Allahu tó sọ wípé òun lẹ́ni tó yẹ pé khalaqa samawati wal arda fi sittati ayyam thumma stawa ala al-arsh. Olùlò ń dá gbogbo sánmà àti ilẹ̀ lọ́jọ́ mẹ́fà, lẹ́yìn ìgbà náà òun tẹ́ra òun sórí al-arsh. Allahu ti gbogbo àwọn ànábì nínú Al-Qur'ani sọ yí pé Ọlọ́run ọba àwọn ànábì Ìsá sọ pé Allahu rabbi wa rabbukum fa'budu, pé Allahu ni rọ́bù òun. Ànábì Ìsá, Jesus Christ, ó ní Allahu ni rọ́bù òun, ó náà ni rọ́bù tiyín, ẹ máa jọ́sìn fún. Ànábì Ibrahim náà sọ bẹ́ẹ̀, ó ní inni dhahibun ila rabbi sayadi rabbi habli minas salihin. Allahu ló ń bá wí, ṣùgbọ́n torí pé ajẹ̀gbodò wọn ó ń wẹ́ni kúnra, ó ń ká wọn lára bá ṣe ń ròyìn Allahu yẹn ta ní ọba alágbára ni, ó wá wù wọn ká dàárú máwọn èèyàn lójú pé mẹ́ta wọn lóhun o. Àwọn mùsùlùmí tán parọ́ Allahu yẹn náà kì í sọ Ọlọ́run o. Ayé gbogbo ìran ayé pátápátá ló gbà pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ń bẹ ní sánmà. Àfàwọn Lárúbáwá nìkan ni wọn ò gbà pé there is an eternal God, there is a supreme being. Tó bá ṣe rí pé Allahu tá ń jọ́sìn fún kìí ṣe ló dá gbogbo sánmà ni, àwọn Yahudi wọn ò bá takò Ànábì wa Muhammadu nígbà tó dé Madina pé àwọn ọmọ aláwọ̀ tó ń sọ yẹn, gbogbo wọn gbà pé Allahu yẹn olówó tó dá sánmà àtilẹ̀, olódá wọn, ó ní rabbukum wa rabbuna, olúwa wa ni, olúwa tẹ̀yìn náà ni. Àwọn Yahudi ò sì jiyàn rẹ̀, ṣùgbọ́n torí pé àwọn oníbàjẹ́ tó bá fẹ́ ṣe ìbàjẹ́, wọn ni tó fẹ́ jogún kógún, ìtànkìtàn ni ó máa pa. Àwọn ọ̀rọ̀ tí ò sì lè last ni irọ́ tó pé tíyàn bá pa á láàárọ̀ kó tó dìlì alẹ́ ta ó ti fọ́nká. Qul ya ahlal kitabi, olùwà ní sọ pé ẹ̀yin ahlul kitabi hal tankimuna minna illa an amanna billah. Tí problem tẹ́ ní pẹ̀lú wa ni pé a sọ pé agbọ́ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo gbọ́, wa ma unzila ilayna, àti pé agba ìtàn sọ̀kalẹ̀ fún wa tí Al-Qur'ani yìí agba agbọ́, wa ma unzila min qabl,
a sì gba àwọn tírà tí wọ́n sọ̀kalẹ̀ ṣáájú Kùránì àgbà wọn náà gbọ́ àgbà tírà tó sọ̀kalẹ̀ fún Ànábì Ìsá àgbà gbọ́ ìyẹn máa ń fún àwọn Christians lórí pé ẹ̀sọ̀ pé ẹgbà Jésù gbọ́. Yes, a Muslim must believe in Jesus Christ. If a Muslim does not believe in Jesus Christ, he becomes a kafir. Tí Mùsùlùmí bá fi lọ lajú ó jí lójúmọ́ kan ó sọ pé ó gba Jésù gbọ́ lójì sí Ọlọ́run ọba fàwọ́ kafir. Tòye máa ń fọ́ wọn náà lórí àgbà Jésù gbọ́, àgbà Mósè gbọ́, àgbà Abraham gbọ́, àgbà Jòhánù gbọ́, ìyẹn Yahya, John the Baptist, àgbà Zakariya gbọ́, àgbà Suleimanu gbọ́. Amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi. Ó wá ní la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal. Àwọn kí ẹ máa ń bí àwọn kèfèrí yẹn nínú pé àwọn wájẹ́ pọ̀ ọ̀dọ̀ yìí ní gbogbo kí ní wà. Ó wu Christian kó jẹ́ pé inú ìgbàgbọ́ tiwọn náà ní embodiment òdodo yẹn kó wà. Ṣùgbọ́n Olúwa wa Jalla subhanahu ló ṣe é bẹ́ẹ̀ pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama Olúwa mú last message yẹn wá. Kàkàtẹ́ fún wa gbà fún Muhammadu yẹn ẹ wá ń bínú ẹ̀ pé ó sì lè jóun. Allahu ya'lamu haythu yaj'alu risalati aw risalata inú riwaya mi. Olúwa mọ̀ bí tó mọ̀ fi mẹ́sẹ̀jì ẹ̀ sí. Ó yẹ Ọlọ́run ọba ró ní pé Muhammadu kó mọ jópin àwọn òjíṣẹ́ Ọlọ́run. Qul ya ahlal kitabi hal tanqimuna minna illa an amanna billahi wa ma unzila ilayna wa ma unzila min qabl. Ṣé problem tẹ́ ní pẹ̀lú wa nìyẹn? Tó wá sí problem tẹ́ ní pẹ̀lú wa nìyẹn ẹ̀yà bínú kú ni ó. Tako ń dùn yín pé à ń sin Ọlọ́run ọba lọ́kan ṣoṣo àti kìí ṣe mẹ́ta lọ́kan. Pápẹ́ tó ń dùn yín ni pé a sọ pé àgbà Jésù gbọ́, àgbà Mósè gbọ́, ó di problem yín ẹ̀ bínú kú ni. Torí gbàgbọ́ tiwa nìyẹn. An amanna billahi wa ma unzila ilayna wa ma unzila min qabl wa anna aktharakum fasiqun wa anna aktharakum. Ṣé pé bó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín òbílẹ̀jẹ́ ni yín ẹlẹ́ṣẹ̀ ni yín táwa sì ń gbìyànjú àwa mùsùlùmí àwa ń gbìyànjú láti mọ túnlẹ̀ ṣe àwa la ní mọtí àwa la mọ ìdámọ̀ sáfùzìnà àwa la ní dédi tẹ́tẹ́ àwa la máa ń ṣàánú ọmọlàkejì ládùúgbò tá a bá wà lámọ ṣàánú pé ẹbí ò gbọ́dọ̀ pọ́ ọmọlàkejì wa àwọn mùsùlùmí nìyẹn. Ẹ̀yin lè léyìí bámúbámú lẹ yóò ẹ̀yin ò mọ̀ pọ́ pé bí ń pọ́nmọ́ ẹnìkan ọ̀kẹ́lẹ̀ yìí máa ń ṣègbésí ayé yín. A Christian family is just nuclear. Wọ́n ní nuclear family àbí ẹ̀kọ́ nuclear family tó ní pé gbogbo táwọn bá ní resources àwọn yẹn inú nuclear family yẹn náà ni. So they promote nuclear family. So they don't promote extended family. So gbogbo extended family wọn ò ní yà sí wọn. Ṣáwọn tí wọn ò rántí extended family ó ní yóò wà rántí extended neighbor. Ṣùgbọ́n ìsẹ̀mí ayé mùsùlùmí go believe nínú nuclear family. Mùsùlùmí work towards the extended family. Mùsùlùmí ò fẹ́ kó gbogbo ẹbí jọ kọlọ́pọ̀ fún mi lówó kí n kó gbogbo bàbá ìyá ẹ̀gbọ́n àbúrò gbogbo yín ẹ máa bọ̀ kí kọ́wọ́ wọn ṣe mí sábà bí jíjẹ mímu yín ká mọ̀ pa màálù kan lọ́sẹ̀ kan. A pa màálù Monday a jẹ tán kó tó di kí ni o kó tó di Monday a tún pa mi ọ̀sọ̀ sílẹ̀ ń pa màálù létí ni bẹ́ẹ̀ ni o Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ fún wa. Sẹ̀mí ayé mùsùlùmí nìyẹn. Wa anna aktharakum fasiqun.
wa anna aktharakum ó kàtẹ̀ ẹ̀tọ́ wọn Yẹ̀húdí yẹn àwọn ni jẹnẹrétọ̀ gbogbo wàhálà ayé gbogbo fíṣkù ayé àwọn ni àníṣẹ́ ìkẹ́nà àwọn rọ́bà yìí wọn lásìkò táwà pornography tó ní agbára jù láyé olódàálẹ̀ mo tún wo interview yẹn lónìí mo tún wo kàn sí irú rábàì bí àfáàfá wọ́n náà wọ́n máa ṣe bẹ́ẹ̀ sódà tẹ àwọn èèyàn fi ní rábàì àti àfáà nínú bìlífù wọn wọ́n ló promote pornography àwọn lọ Yẹ̀húdí láwọn Yẹ̀húdí wọ́n láwọn smart pé àwọn smart pé kékeré àwọn ti kọ́ smartness pé àwọn ọmọ táwọn bá wà ládùúgbò kan àwùjọ kan àwọn ọmọ báwọn ṣe mọ́ manova ways àwọn bẹ́ẹ̀ náà mọ́ níbi tàbọ̀sí náà sí ni látò bẹ̀rẹ̀ program yìí ní ìsìn mo ń sáré wo documentary kan tó ṣe lórí àwọn Rothschild family àwọn ní ìpìlẹ̀ gbogbo problem Yẹ̀húdí àsìkò àwọn ló ìpìlẹ̀ Zionism wọ́n dẹ̀ lo economic power banking system the modern banking system àwọn ló bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n dẹ̀ gbé lórí usury interest ni wọ́n sì báyé jẹ́ ọlọ́kó ṣàánú wa ọlọ́mọjà àjọ Yẹ̀húdí àìsí Yẹ̀húdí already torí pé òkàtà ilé di Yẹ̀húdí ò lè gbà ọ mọ́ra níbo tí ń bọ̀ àwọn Ethiopians láwọn Yẹ̀húdí làwọn àwọn black Ethiopians kà wọ́n kéré pé Yẹ̀húdí làwọn pé they are descendants of the Jews pé àwọn bàbá àwọn Jews ni àwọn Yẹ̀húdí Israel sọ pé sóòótọ́ okay ẹ máa bọ̀ wá sí Israel wọ́n dé Israel báyìí ọmọ ọ̀dọ̀ náà fi wọ́n ṣe ọmọ ọ̀dọ̀ ẹ máa nu títì ebe náà Yẹ̀húdí ní ẹ máa nu títì ẹ máa bá clean the toilet bàtàyé sọ àwọn yẹn náà padà sí Ethiopia wé káwọn padà sí country àwọn tíbi táwọn ti ń jọba táwọn ti ń jẹ onílẹ̀ táwọn ti ń jẹ bàbá ó sàn fáwọn ju káwọn lọ sí Israel tó ti ń lo àwọn bí ìlú ọmọ ọ̀dọ̀ yìí nígbà tó gun Iran àti Iraq bẹ̀rẹ̀ yìí tí bọ́ọ̀mù ti dún gbáwó tó ti blow sàrẹ̀rẹ̀ àwọn Yẹ̀húdí yẹn mọ́ sá lọ sí bọ́ǹkà nísàlẹ̀ àwọn Yẹ̀húdí ló gbọ́dọ̀ kọ́kọ́ sáwọ bọ́ǹkà ẹ̀yin tẹ́ ẹ bá ṣe Yẹ̀húdí ẹ kọ́kọ́ bọ́ taná tí Yẹ̀húdí bá ti wọlé tán ṣé ẹ ti wọlé tán ya Indian ṣe wọlé Indonesian ṣe wọlé ẹ máa tó máa last tí ó dùn wọlé àwọn Africans wọn kàn tí ẹ ká wá séèyàn àwọn èèyàn dúdú wọn ò kà wá séèyàn kọ́lọ̀ kó ṣàánú wa so àwọn Yẹ̀húdí àwọn ni ọ̀gá níbi òbílẹ̀ jẹ́ èèyàn àwọn number one láwọn tó ń balẹ̀ jẹ́ kó lọ wà kọ́lọ̀ ọmọjà jọ wọ́n ó ní kó lẹ́hàlùnàbí okun bí sharrin min dhalika masubatan indallah man la'anahu Allah wa ghadiba alayhi Allah وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا الله وأضل عن سواء السبيل قل هل أنبئكم بشر من ذلك wọ́n ní kí n sọ fún yín àwọn tó burú ju ẹ̀sùn tẹ́ fi ń kàn wáyé sábà wà gbọ́ Ọlọ́run ọba gbọ́ àgbà tó sọ̀kalẹ̀ fáwọn ànábì tó ṣáájú àgbà gbọ́ ni ẹ jẹ́ kí n wá sọ fún yín ìtẹ́yìn ń ṣe sọ fún wọn pé kẹ́ẹ̀sìkò sọ fún wọn aburú tẹ́yìn ń dánwò ẹ̀yin Yẹ̀húdí olùwà lo uslubu jamil uslubu mubalagha uslubu balagi qul hal unabbi'ukum bi sharrin min dhalika masubatan inda Allah ṣé kí n sọ fún yín ẹni tó burú ju ẹ̀sùn tẹ́ fi kàn wá mùsùlùmí yẹn lọ ìṣesí tó burú ju ẹ̀sùn tẹ́ fi kàn wá yẹn masubatan inda Allah tí ó máa jẹ́ ìdíyàjẹ fáwọn èèyàn yẹn tí mo fẹ́ máa sọ yìí lọ́dọ̀ Ọlọ́run ọba
wọ́n ní man la'anahu Allah àwọn náà làwọn tọ́lọ́run bá ṣẹ́bilé àwọn Yahudi nìyẹn maghdubi alayhim Olúwa làánà wọn àwọn Yahudi gẹ́gẹ́ fúnra lára wọn àwọn gbà wípé àwọn ò dá ọlọ́mọ lọ sí Western Wall ní Jerusalem wọ́n lọ máa sun ẹkún níbẹ̀ wọ́n sun ẹkún ní Western Wall wọ́n kí ló dé wọ́n torí pé àwọn bàbá àwọn wọ́n hùwà kan tí ò dá àwọn wá fún atonement ló máa ń wá fún níbẹ̀ pé ìwà burúkú táwọn bàbá àwọn hù ẹ wá máa wo àwọn bàbá wọn hùwà tí ò dá àwọn ọmọ wọn ń sunkún atonement fáwọn bàbá wọn àwọn ọmọ náà wá hùwà tí ò dá sọ àwọn ọmọ tiwọn náà wá wọn sunkún fún atonement bàbá ẹ̀ríkà. ẹ̀wọ̀n tó dánwò ní Gaza wọ́n flatten Gaza asin ìlú wọ́n flatten ẹ̀ wọ́n bọ́ọ̀mù Gaza débi pé ilé kan ò ráìsì rẹ̀ Gaza nígbà tí ra wọn ń ju bọ́ọ̀mù lù wọ́n ń sunkún gidi ni o ẹ̀wọ̀n kí ẹ̀wù dé wọ́n wà látàkì dáná àròsọ náà sí aláhayàtì àwọn náà sojú kòkòrò ayé jù wọ́n láìkì ayé wọ́n sì láìkì owó tẹ́nìkan bá kú ní Yẹ̀húdí báyìí tẹ́nìkan bá kú ní fíléèjì àwọn ẹnìkan péré gbogbo wọn sì mọ sọ ẹkún one of these tẹ́fì bẹ̀rù àwọn mùsùlùmí nìyẹn Islam dápọ̀ Islam jámọ̀ pé ayé ta wà yí temporary ní alkiyama gangan nílé so mùsùlùmí gbọ́n yẹyẹ gbogbo tó ń fẹ́ lò láyé for the main time ní permanent place ohun alìjẹ́nà ní so mùsùlùmí wá káyé kú Quran kọ́ àwọn mùsùlùmí káwà in opposite direction sí àwọn Yẹ̀húdí àwọn òkáyé sí ẹgbẹ́ àwọn mùsùlùmí kan wọ́n bá zúdù tí wọ́n débi wípé wọn kẹtẹ̀ fẹ́ jáde mọ́nú ilé pé àwọn òfẹ́ rọrùn mọ́ ẹgbẹ́ àṣejù náà tún ní yàrí àwọn òkáyé sí ó sọ mùsùlùmí pé àwọn kill you ó pa mí tètè pa mí mùsùlùmí nìyẹn pa mí kill me now let me go kill me wọ́n tó bá sọ fún yẹn onígbà wò kill yóò mọ̀ fèrè sí i yẹ́n burú yóò sádàlù wọ́n fi jẹ́ ike tó bá jagun yẹn nígbàgbà mùsùlùmí ó mọ̀ borí tọ́lọ̀ bá kí àwọn ará Gaza sẹ́rí sẹ́sẹ́ àwọn ará Gaza yẹn àwọn tí ìṣe mùsùlùmí ní Europe ní gíníkà wọ́n sì ti torí ìṣesí àwọn yẹn sì ń gbà ìsọ́ pé irú àwọn èèyàn ó làwọn èèyàn ó fẹ́ tó ṣe ìwòye last year tá lùsọ ọmọ wa rí Ibrahim kọlọ̀bá wa kẹ nígbà tọ́lọ̀ Ibrahim dùnmí Ibrahim tó dùnmí tí bá wá rántí ìgbà yẹn ní ìjà Gaza lọ lọ́wọ́ tí bá rántí pé àwọn Yẹhudi ju bọ́ọ̀mù sí fámílì Gaza kan bàbá kú ìyá kú ọmọ mẹ́fà kú lẹ́ẹ̀kan náà bóyá nìkan pé ní ó kú nù alhamdulillah ẹ̀dọ́kùnrin ọ̀gá alhamdulillah àwọn èèyàn mi wọ́n kó kú ṣe yìí bí Allahu Akbar èyí tún dúpẹ́ fọ́nà ọba nígbà tí èèyàn mẹ́jọ kú fún nìkan ẹnìkan wá kú fún àwọn ń bá lórí pé ó dàbí pé a gbọ́dọ̀ pera wa padà Ọlọ́run fi ìgbàgbọ́ ó fi kí àwọn ará bẹ̀yẹn kọ́lọ́n kó jogún ìgbàgbọ́ fáwa náà ó lọ ní mọ́ láàánà ń lọ